ẹ sọ̀rọ̀ kan nípa Kúnlé Afọ́ọ̀dì. bẹ́ẹ̀ni. Báwo ni Kúnlé Afọ́ọ̀dì ṣe jẹ́ sí yín bàbá? ẹ ṣe ọmọ wa ni wọn. Ọmọ wa náà, ọmọ yín ni wọ́n. ọmọ wa ni gbogbo. Ọmọ tí yín bàbá tàwa. ẹ jẹ́ bàbá tí tó wá rí ànábì kan ni tó ní sàgbé tó yapa lẹ́yìn iṣẹ́ tá a fi rán yẹn pé o mọ bó ṣe detect rẹ̀ ọlọ́wọ́n bá nìkan ló ṣe nítorí nǹkan tí ó gbé dání àwọn ẹlòmíì gbé dání tí wọn ò tójúlé òṣèré káàkiri láti ràn wọ́n lọ́wọ́ akọ̀dédé ran ọmọ yẹn bẹ́ẹ̀ ni ọmọ náà àti Dóyin Àmọ́dù Folúkẹ́ Dáramọ́lá. Dóyin Àmọ́dù Folúkẹ́ Dáramọ́lá. Another tọ́kọ̀ wa jọ great thespians tọ́kọ̀ àwọn àgbàgbà òṣèré yẹn jọ tó jẹ́ kí alack wọn jẹ́ kí yà jẹ wá. so nǹkan tó bá gbé lọ́wọ́ àwọn ẹlòmíín náà tún ní lọ́wọ́ tójú tí wọ́n lọ tí wọn ò ṣe àmọ́ mo fásitì rọ gbogbo àwa ta nírò kan yẹn náà lọ́wọ́ ẹ jẹ́ ká ran ẹni tí ò bá ní ẹ jẹ́ ká ràn lọ́wọ́ ẹ jẹ́ ká ràn lọ́wọ́ fapẹ̀rẹ́sìn Kúnlé Afọ́ọ̀dì ló kó àga ìwá fún mi. Orí àga tá a jókòó lé yìí. Lágbára Ọlọ́run. Kúnlé Afọ́ọ̀dì. O tún organize owó fún mi. Òun ló tún connect mi padà mọ́ Dóyin Àmọ́dù Folúkẹ́ Dáramọ́lá tó fi mí sínú gúrùpù thespians àwọn àgbàlagbà òṣèré. So ọlọ́wọ́ bùkún wa làhàólà wàlá quwwata illa billahi azim. So kí a tó dágbére fún àwọn ará ilé bàbá tá a bá ti rí àwọn kan tí wọ́n ṣetán láti dìde ìrànlọ́wọ́ fún yín báyìí ọ̀nà wo lẹ fẹ́ kí wọ́n lórí kí lẹ fẹ́ kí wọ́n ti ràn yín lọ́wọ́? ẹ ṣé mo dúpẹ́ o kò sí nǹkan kan láyé tó kọjá owó medically I need assistance. Medically seriously gan ká má fi kú wa sọ àwọn àjẹ́ àdúgbò lẹ́nu. gbogbo ẹ̀yin ará ilé akéyí ojú tí ẹ fi ń wò ní fọ́bẹ́ náà ni financial assistance etí tí ẹ fi ń gbọ́ wa etí náà ní di láṣẹ Elédùmarè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Baba Destroyer láti ayé ó ti yé yín náà Baba Destroyer ṣì wà láyé so wọ́n ní ìdí ìrànlọ́wọ́ lórí health. Adẹ̀tún fásitì náà ké sí ẹ̀yin oní hospital káàkiri. This is a great opportunity for you láti bá wa gbé bàbá kẹ́ bá wa ṣe àyẹ̀wò fún wọn níbi tí ó bá kù sí. Àwa náà máa wá síbẹ̀ a máa wá ṣe kí ni a máa wá ṣe free interview a máa wá ṣe free coverage fún yín lórí iléeṣẹ́ ìwòsàn yín kí ni ohun tẹ́ ẹ̀ ṣe ń bẹ̀ tí ó dẹ̀ dára lójú pé kí wàá yìí ká wá sí ilé ìwòsàn yín ká wá ṣe interview fún yín ẹ mọ bó ṣe máa ṣe lọ sí ẹ mọ bẹ́ẹ̀ náà ṣe máa ṣe rí customers torí pé kí ni ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì ẹ á da ká tètè ṣe kí ni ká tètè ṣe ẹ bá mi kí àwọn fans yín kẹ́ẹ̀dẹ̀ ẹ bá mi kí wọn kẹ́ẹ̀dẹ̀ ṣàdúrà fáwọn tí wọ́n ti ń ṣe. gbogbo ẹ̀yin fans mi àánú Ọlọ́run púpọ̀ a máa bá yín ẹ̀dá kan ọ̀wá máa ráṣọ Ọlọ́run á máa ṣọ́ yín nǹkan ní tó mí àti tí ó mi ọwọ́ bàjẹ́ òní kan lọ́lá àwọn ẹni Ọlọ́run ọwọ́ bàjẹ́ òní kan nǹkan ní tó mí àti tí ó mi ọwọ́ bàjẹ́ òní kan ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ibi tẹ́ ẹ̀rọ kan rí sí àti tẹ́ ẹ̀rọ kan rí sí ẹ máa rórí ńbẹ̀ ni o lágbára Ọlọ́run mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo onítọ́rọ̀ oníkọ́bọ̀ aláṣọ oníbàtà olówó ẹ ṣé o oníṣíà gbogbo ẹ ṣé gan ọmọ ẹ ṣé mo dúpẹ́ mo tún dúpẹ́ lọ́wọ́ Ọbáyọ̀ Black náà tó wá ṣe interview fún wa ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo àǹfààní kò yẹ sọ action ṣì wà o mo ṣe orúkọ ni mo change action yẹn ṣì wà bó lè ṣe dé gan action wà tíṣẹ́ bá wà ẹ pè mí síṣẹ́ ẹ pè tẹlifóònù nọ́mbà yín ẹ pè fóònù nọ́mbà yín fáwọn tí ọba fẹ́ pè yín fún. 080 600 76 368. ẹ pè lẹ́ẹ̀kan sí sá. 080 600 76 368. 0807 99 86 5. tó fóònù nọ́mbà Baba Destroyer òun náà ni wọ́n ti pè. developer Kúnlé Afọ́ọ̀dì destroyer máa fi fíìmù ṣe. fóònù nọ́mbà Baba Developer òun náà ni wọ́n ti pè yẹn fún ẹ̀yin tẹ́ bá tún ní iṣẹ́ tẹ́ mọ̀ wípé ẹ ní role tẹ́ fẹ́ fún bàbá sọ pé àwọn ti wà action àwọn ti fit láti ṣe kí ni láti play any role. Askada Fada ní comedy orí TikTok. ok fún ẹ̀yin torí TikTok náà
bàbá wà lórí TikTok Askanda Father ṣé kí ni username yín ní TikTok? Askanda Father yẹn náà. ok Askanda Father ní orí TikTok. lórí Instagram ńkọ́ bàbá? Cashman Tọwọ́bọ Wealth. ok Cashman Tọwọ́bọ Wealth lórí TikTok. lórí YouTube ńkọ́? orí YouTube Mr. Gbagura TV. Mr. Gbagura TV ní orí YouTube. ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnìkejì ẹ o á da kí o sì ṣe kíni kí o sì bá wa ṣe. èmi Bayo Black mo tún wá tún fi àkókò yìí mo tún fi ń dúpẹ́ lọ́wọ́ Kúnlé Afod, ìyá wa Doyin Amodu àti ìyá wa Folúkẹ́ Dáramọ́lá. ẹ kú iṣẹ́ takuntakun because you are a role model. ní agbára Ọlọ́run ọba Elédùmarè àgbà tí yín náà á dalẹ̀ o ẹ̀yin ò wá ní fi wé gbà láṣẹ Elédùmarè. àwọn tí àwa náà tá a dẹ̀ sì wà nípò kun àbí mi Ọlọ́run á ṣe kí ni Ọlọ́run á gbé àwa náà lọ́wọ́ sókè ká lè máa ṣe kí ni ká lè máa ṣe dáadáa. ẹ má bẹ̀rẹ̀ sá níbi mo ṣe wà graduate ni mí o. You are a graduate. bẹ́ẹ̀ni diploma. mo ń fásitì ìdúpẹ́ lọ́wọ́ comrade Owólabí Àjàsà. mo tún dúpẹ́ lọ́wọ́ excellency Ọ̀túnba Mákindé Àmúṣan àti àpapọ̀ Ògùn State TAMPAN àti gbogbo àwọn ẹbí mi ọ̀rẹ́ onítọ́rọ́ oníkọ́bọ̀ láàrin ìgbà tí mo fi wà ní skul yẹn mi ò lè máa dárúkọ gbogbo wọn tán olóore pa láàánú pọ̀ bẹ́ẹ̀ ni látòrí Gbénga Adébáyọ̀ Ìmáliàmá Igwe bàbá Ọláìyá Ṣèyí Crown Royal wọ́n pọ̀ gan Fẹ́mi Ṣọ́lájà gbogbo wọn gbogbo ọmọ ẹgbẹ́ TAMPAN náà ràn mí lọ́wọ́ nígbà tí mo wà skul. so ẹ ṣe gan mo gbọ́. ìyẹn ni pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ TAMPAN ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn wọ́n dúró tì yín tán. wọ́n dúró tì mí gan school. èyí túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ tó máa ń lọ lórí social media wípé àwọn TAMPAN àwọn ẹgbẹ́ yẹn ọ̀ kì í tọ́jú àwọn bàbá wọn ọ̀ kì í ṣe gbá kan ọ̀ kì í ṣàwò kan èyí túmọ̀ sí pé ìròyìn fege ni. irọ́ ni báwo ni bàbá tá à ń sọ yẹn náà ṣe lùgbà ẹ̀ ẹ̀ tẹ́ka kọ́kọ́ bí. ṣó bá ẹgbẹ́ yẹn ṣe dáadáa. ṣó bá ẹgbẹ́ yẹn ṣe dáadáa. ṣé gbà tí ó wà nípò àti wọn ẹgbẹ́ lọ́wọ́ ṣó ń bá ẹgbẹ́ mọ̀. ṣó ń ṣẹgbẹ́ ṣó ní local government ṣó ń lọ sí state meeting àbí national meeting. sọ àwọn nǹkan yẹn jẹ́ ká fi sí ọwọ́ àlàáfíà wa. ká má fìyàn jẹun. ká má fìyàn jẹun ó ṣe pàtàkì ká ṣojúṣe nínú ẹgbẹ́ àwọn ọmọ wa ò dájú. àrí state meeting ni mo ti náwó pé school yẹn ó wù mí lọ. pé meeting ní TAMPAN lẹ ti náwó pé iléèwé yẹn mú ẹ̀yin náà fẹ́ kàwé o. bẹ́ẹ̀ni Owólabí Àjàsà ṣẹ̀ṣẹ̀ ó ní àyùṣù ọ̀gá mo ní bẹ́ẹ̀ ni ó ní òkè àtọwọ́ tó ń fi yé báyìí lẹ̀. níjọ́ yẹn over 100,000 ni wọ́n gbà ní state meeting fún mi. ni wọ́n gbà fún yín state tẹ́ fi ka ìwé yẹn. tí mo fi ka ìwé oníkálukú dẹ̀ mú owó wá bẹ́ẹ̀ oníkálukú dẹ̀ mú owó wá gbogbo wọn tí n tẹ̀lé abáníká máa dárúkọ ó máa ilẹ̀ máa kún rẹpẹtẹ gan-an so mo dúpẹ́ lọ́wọ́ àpapọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ TAMPAN from national látòrí president wa Ọ̀túnba Mákindé Àmúṣan tó ló fi lórí state mi àti chairman local government ní Abẹ́òkúta north local government mo dúpẹ́ gan-an. tọ́ gbogbo ẹ̀yin ará ilé akínyìn olùtẹ̀ fún òwò ní fọ́ bẹ́ẹ̀ náà ni títẹ̀ fi ń gbọ́ wa etí nù nídìí láṣẹ Ọlọ́run ọba mi ọba Elédùmarè ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu bàbá Destroyer látẹnu bàbá developer so a tún fi àsìkò yìí a tún fi rọ ọ̀gá wa. ṣe fọmọ ẹ ó ní òun fún yín ní ọjọ́ méje kí n fi bẹ̀bẹ̀ àwọn kan tẹ̀ sọ wípé kí n bẹ̀bẹ̀ pé téèyàn bá mú ọjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkùlẹ̀ mú mi ò jẹ̀bi náà torí mi ò mọ nǹkan tó sọ wípé bó ṣe gangan but àgbàlagbà ni mí ọmọ mi lòun ó dáa òun fásitì ìṣọ́ kó dáa kó má bínú but kó má bínú yẹn ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe nọ́mbà 1 àwọn náà post ẹ̀ síbẹ̀ ó ní senior colleague ṣé senior colleague lèmi pẹ̀lú jókòó tó yẹ ní ajẹ́ ni it's my boy I brought him up in charter. bàbá so bàbá ẹni senior colleague. bẹ́ẹ̀ nínú kí ni ó ní senior colleague. báwo gan-an ni ìrìn àjò ẹ̀yin àti bí Ifá Jókòtóyè báwo ló ṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ káwọn aráalé mọ̀ kí wọ́n ṣe rí ọ̀rọ̀ yìí kí Ọlọ́run kó ṣàánú wa olódodo gbọ́dọ̀ kù sí kóríkà ṣé mọ̀ pé nígbà tí mo pè yín ẹ ti kọ́kọ́ fẹ́ gbé pè yẹn bọ̀gbà mú wá send message pé Bayo Black ni ó ń sọ̀rọ̀ ẹ ní ọmọ mi ẹni torí àwọn kan ti ń pè yín pé bàbá ẹ gbọ́dọ̀ ní o kíní kan ẹ̀yin bẹ́ sí Jókòtóyè ẹ wò a máa ókè bàbá ẹ bá wa túṣu yẹn désàlẹ̀ kòkò báwo gan-an ni Jókòtóyè ṣe jẹ́ sí yín.
ẹ ṣe àwọn ọmọ tí a tọ́ ní Fádèyí ní Èkó làwọn àti kọ́kọ́ gbogbo wọn ṣe Abdullahi Yusuf and others. Bó ti kọ́ òṣèré tó lé ní 400-500 tó ti tara wa jáde directly or indirectly. Bẹ́ẹ̀ni sà. Torí kì í so lára àwọn ọmọ tí ẹ lára ọmọ tí tó tara wa dìde ní Jókòó Tóyè. lára àwọn ọmọ tó tara yín jáde. Bẹ́ẹ̀ni ọmọ mi. àmọ́ lórí ẹ̀bẹ̀ tó ní pé kẹ́ bẹ̀bẹ̀ yìí bàbá kí ni ohun tẹ́yìn rò wípé ó lè fà tó fi máa pín jáde pé kẹ́ bẹ̀bẹ̀. àwọn kan tiẹ̀ tún sọ wípé bóyá nítorí fíìmù ẹ̀kan àrùn tó fẹ́ gbé jáde pé bóyá nítorí ẹ̀ ló ṣe ń wà àtàmọ̀ ṣé bó ṣe rí nìyẹn bàbá. ó pọ̀ sí ìbùkún pé torí ẹ̀ ló ṣe ń wà àtàmọ̀ torí kò lè sọ pé ṣe báyìí ó ní mo ṣeun. ǹjẹ́ yìí tiẹ̀ ti gbé ìgbésẹ̀ láti pè pé ọ̀rẹ́ wa mo rí pé o post ń bẹ̀rù báyìí kí lẹ́sẹ̀ mi. ẹ ṣe mo fẹ́ pè àwọn kan náà sọ pé ẹ má pè but àwọn kan tún sọ pé kí n tún pè ó dà àwọn kan sọ pé ó dà ẹ̀bẹ̀ nítorí ẹ mọ̀ nípa ọ̀nà wa ń tàn sí Ọlọ́run dẹ̀ ní gba oore yẹn lọ́wọ́ wọn àdúrà là ń ṣe fún wọn pé ó wà láfa lọ́wọ́ wọn kànú àlẹ́ òkè ní kọ́ máa lọ so àwọn kan sọ pé ẹ mọ̀ pé ajá àsìn yóò mọ ehoro ìsìn yìí mú ó wá pọ́sibú ẹ pé èmi wùwà kan kémi mi kó má kàkún ẹ̀ṣẹ̀ kó ń kàkún ẹ̀ṣẹ̀. tó túmọ̀ sí wípé tóun fúnra rẹ̀ bá lè jáde láti sàn kan tẹ́ ẹ ṣe. tó bá lè jáde pé bàbá nǹkan báyìí lè ṣe òkè mi gan rẹ́dí àti bẹ̀bẹ̀ yẹn. àmọ́ láì jáde yẹn kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. àjọ wà lẹ́nu ẹ̀ náà ni màá jẹ́ ẹ̀ náà kò dẹ̀ sọ̀rọ̀ pé bàbá ò dandan ni ò sí bẹ̀ bàbá rìn mò ń yan fada gbòòrò ẹni ṣe bẹ́ẹ̀ ni lójijọ́ karùn-ún ó kújọ́ méjì ó ní fún mi ní 7 days àbí bẹ́ẹ̀ kọ́. so ẹ̀ ń retí kíjọ́ méje pé ní báyìí. bóyá after that 7 days yẹn bóyá kóòtù la fẹ́ lọ ni I'm ready. so ó túmọ̀ sí pé ẹ̀yin gan múra dé. múra dé. gbogbo ẹ̀yin ará ilé mo kí ojú tẹ fi ń wò lè fọ́ bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ wa etí náà ní di láṣẹ Elédùmarè èmi ní tí tòótọ́ Bayo Black lórúkọ tèmi bàbá developer àwọn náà ni a wà pẹ̀lú báyìí ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí kó lọ káàkiri nítorí pé ẹ̀yin àgbà náà lẹ sọ wípé ó ń bọ̀ àwọn láńdẹ̀ẹ́dẹ̀ ẹ bá wa share fídíò yìí kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lè rí gbogbo ẹ̀yin tí ẹ lè gbèjà bàbá torí àìtí ìmọ̀bi tí Big Fat Jókòó Tóyè ń lọ báyìí o àwa bàbá oníròyìn làwa àwa ò lè gbèsè yín èèyàn kan fẹ́yàn kan ohun tó ń ṣẹlẹ̀ àwa ò lè bá yín dá sí ohun tá a lè ṣe náà ni pé ká bá bí mo ṣe wá bá yín yìí kí ni ohun tó ń ṣẹlẹ̀ a máa tún kọ́ńtàtì Jókòó Tóyè náà bóyá máa lè ní nǹkan kan àbí méjì láti bá wa sọ. tó bá lè sọ nínú àti because ọ̀rọ̀ yín àti ẹ̀hún ti fẹ́ dọ̀rọ̀ ṣoṣo méjì tí ó gbọ́dọ̀ fojú kọ́ra ọmọ mi dẹ̀ nílé tí mo kọ́ ni tí mi ní gbàdúrà owó láéláé wọn ní ṣubú ara wọn ní ṣubú ẹ̀mí aṣọ bọ́lá mi ni wọ́n tó bá rí wípé bàbá ṣe ń kókó tòmí ìṣẹ̀ tó ń gbé sórí orí fọ́nrán tó ń tọ́ káàkiri pé òun fún mi ní 7 days kí wọ́n á dọ̀bálẹ̀ kẹ́ ó sì ṣe fẹ́ dọ̀bálẹ̀ ẹ̀bẹ̀ ọmọ mi bàbá náà ó tún lè gbé ọmọ tọmọ bá sọ pé ẹ̀ṣẹ̀ báyìí ni bàbá ṣe. tọmọ ok so ẹ̀yin ará ilé ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share fídíò yìí torí wípé kí ni ṣé ẹ mọ̀ ọ̀rọ̀ orí social media and ọ̀rọ̀ fans kódà àwọn tó ń pè yín lẹ́yìn tí wọ́n ń dúnkokò mọ́ yín Jókòó Tóyè lè má mọ̀ nípa ẹ̀. wọ́n ti ebi kan ti fèsì wọn kò sẹ́ni tó bẹ̀rẹ̀ rárá. so torí ìdí èyí a pe Big Fat Jókòó Tóyè pé kó jẹ́ kí a mọ ohun tí bàbá ṣe kí bàbá lè mọ bóyá ọmọ abẹ̀bẹ̀ ni àti pé bọ́mọ ṣe bàbá bí bàbá ṣe ọmọ náà ló máa padà bẹ bàbá àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni o then no kó correct ara ẹ̀ not a senior colleague. kó tún correct ara ẹ̀. kó correct níbi bẹ́ẹ̀ kọ́ èmi gan ó máa wà nínú ẹ̀sùn tí mẹ́ẹ̀ tún fi kàn. nínú ẹ̀sùn tẹ́yìn gbé máa tún fi kàn pé senior colleague yẹn. ọ̀rọ̀ tó nípọn gan ni senior colleague tẹ̀ ẹgbẹ́ gbígbó àwọn kan àkọ́wọ́n ṣẹ́ṣe ni wọ́n wò wá nínú black and white bẹ́ẹ̀ ni àwọn kan akọ́ wọn papọ̀ àwọn kan jí wa wo ibi tá ti act àwọn kan wọ́n jí wa wo ibi tá ti kọ́ ìránṣẹ́ oríṣiríṣi ló pọ̀ aṣọ ìbora wa ni wọ́n òun ní ya láìláì ipò ní gbà yín lọ́wọ́ mi àtẹ̀mí náà o. bàbá kí ni mẹ́sẹ̀gì yín fáwọn fans yín àwọn olólùfẹ́ yín. mẹ́sẹ̀gì mi ò dúró pé àmì ọlọ́bùkún ọlọ́run a máa bá yín ibi tí a bá dé náà ló ń jẹ́ kókó ẹ máa fi wálẹ̀
ẹ̀dúró tì wá ọlọ́run ìgbani náà ṣì wá o ibi tẹ́ ẹ̀rọ kan rẹ sí ibi tẹ́ ẹ̀rọ kan rẹ sí ẹ máa rí orí ń bẹ̀ ní lágbára ọlọ́run ìgbẹ̀yìn fáǹsì mi bọ́ra fáànà o mọ́kànnà àlèyà ẹ bá mi dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o. ẹ̀rùn bá mi ẹ sọ̀rọ̀ kan nípa Kúnlé Afọ́ọ̀d. bẹ́ẹ̀ni. báwo ni Kúnlé Afọ́ọ̀d ṣe jẹ́ sí yín bàbá? ẹ ṣe ọmọ wa ni wọn. ọmọ wa náà ọmọ yín ni wọ́n. ọmọ wa ni gbogbo. ọmọ tí yín bàbá tàwa. ẹ jẹ́ bàbá tí so wá rí ànábì kan ni tó ní sàgbé tó yapa lẹ́yìn iṣẹ́ tá a fi rán yẹn bí o mọ bó ṣe detect rẹ̀ ọlọ́run ọba nìkan ṣoṣo lóye nítorí nǹkan tí ó gbé dání àwọn ẹlòmíì gbé dání tí wọn ò tójúlé òṣèré káàkiri láti ràn wọ́n lọ́wọ́ akọ̀dédé ran ọmọ yẹn bẹ́ẹ̀ ni ọmọ náà àti Dóyin Àmọ́dù Folúkẹ́ Dáramọ́lá. Dóyin Àmọ́dù Folúkẹ́ Dáramọ́lá. bẹ́ẹ̀ ni another tọ́kọ̀ wájọ great thespians tọ́kọ̀ àwọn àgbàgbà òṣèré yẹn jọ tó jẹ́ kí alac wọn jẹ́ kí yà jẹ wá so nǹkan tó gbé lọ́wọ́ àwọn ẹlòmíì náà tún ní lọ́wọ́ tójú tí wọ́n lọ tí wọ́n ò ṣe àmọ́ mo fásitì ìrọ̀ gbogbo àwa ta nírò kan ẹ náà lọ́wọ́ ẹ jẹ́ ká ran ẹni tí ò bá ní ẹ jẹ́ ká ràn lọ́wọ́ ẹ jẹ́ ká ràn lọ́wọ́ fápẹ́rẹ́nsì Kúnlé Afọ́ọ̀d ló kó àga ìwá fún mi. orí àga tá a jókòó léyìí. lágbára Ọlọ́run. Kúnlé Afọ́ọ̀d. o tún organize owó fún mi òun ló tún correct mi padà mọ́ Dóyin Àmọ́dù Folúkẹ́ Dáramọ́lá tó fi mí sínú gúrùpù thespians àwọn àgbàlagbà òṣèré so ọlọ́wọ́ bùkún wa bàbá wàlá kúwàtà illa billahi azim. So kí a tó dágbére fún àwọn ará ilé bàbá tá a bá ti rí àwọn kan tí wọ́n ṣetán láti dìde ìrànlọ́wọ́ fún yín báyìí ọ̀nà wo lẹ fẹ́ kí wọ́n lórí kí lẹ fẹ́ kí wọ́n ti ràn yín lọ́wọ́? ẹ ṣé mo dúpẹ́ o kò sí nǹkan kan láyé tó kọjá owó medically I need assistance. medically seriously gan ká má fi kú wa sọ àwọn àjẹ́ àdúgbò lẹ́nu. tó gbogbo ẹ̀yin ará ilé akéyí ojú tí ẹ fi ń wò ní fọ́bẹ́ náà ni etí tí ẹ fi ń gbọ́ wa etí náà ní di láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin olólùfẹ́ Baba Destroyer láti ayé ó ti yé yín náà Baba Destroyer ṣì wà láyé so wọ́n ní ìdí ìrànlọ́wọ́ lórí health adẹ̀tú fásitì náà ké sí ẹ̀yin oní hospital káàkiri this is a great opportunity for you láti bá wa gbé bàbá kẹ́ bá wa ṣe àyẹ̀wò fún wọn níbi tí ó bá kù sí àwa náà máa wá síbẹ̀ a máa wá ṣe kí ni a máa wá ṣe free interview a máa wá ṣe free coverage fún yín lórí iléeṣẹ́ ìwòsàn yín kí ni ohun tẹ́ ẹ̀ ṣe ń bẹ̀ títí ó dẹ̀ dára lójú pé kí wà wá yìí ká wá sí ilé ìwòsàn yín ká wá ṣe interview fún yín ẹ mọ bó ṣe máa ṣe lọ sí ẹ mọ bẹ́ẹ̀ náà ṣe máa ṣe rí customer sí torí pé kí ni ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnìkejì ẹ o á da ká tètè ṣe kí ni ká tètè ṣe ẹ bá mi kí àwọn fans yín kẹ́ẹ̀dẹ̀ ẹ bá mi kí wọn kẹ́ẹ̀dẹ̀ ṣàdúrà fáwọn tí wọ́n ti ń ṣe. gbogbo ẹ̀yin fans mi àánú Ọlọ́run púpọ̀lọ́ a máa bá yín ẹ̀dá kan wà á máa ráṣọ Ọlọ́run á máa ṣọ́ yín nǹkan ní tó mí àti tí omi ọwọ́ bàjẹ́ òní kan lọ́lá àwọn ẹni Ọlọ́run ọwọ́ bàjẹ́ òní kan nǹkan ní tó mí àti tí omi ọwọ́ bàjẹ́ òní kan ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ibi tẹ́ ẹrú kan rí sí àti tẹ́ ẹrú kan rí sí ẹ máa rórí bẹ́ẹ̀ ni o lágbára Ọlọ́run mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo onítọ́rọ̀ oníkọ́bọ̀ aláṣọ oníbàtà olówó ẹ ṣé o oníṣíà gbogbo ẹ ṣé gan ọmọ ẹ ṣé mo dúpẹ́ mo tún dúpẹ́ lọ́wọ́ Ọbáyọ̀ Black náà tó wá ṣe interview fún wa ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo àfàsìkò yìí sọ action ṣì wà o mo ṣe orúkọ ni mo change action yẹn ṣì wà mo lè ṣeré gan action wà tíṣẹ́ bá wà ẹ pè mí tíṣẹ́ action. ẹ pè tẹlifóònù nọ́mbà yín ẹ pè fóònù nọ́mbà yín fáwọn tí ọba fẹ́ pè yín fún. 080 600 76 368. ẹ pè lẹ́ẹ̀kan sí sá. 080 600 76 368. 0807 99 86 86 5. So fóònù nọ́mbà Baba Destroyer òun náà ni wọ́n ti pè. developer Kúnlé Afọ́ọ̀d fóònù nọ́mbà Baba Developer òun náà ni wọ́n ti pè yẹn
fún ẹ̀yin tẹ́ bá tún ní iṣẹ́ tẹ́ mọ̀ wípé ẹ ní role tẹ́ fẹ́ fún bàbá bàbá sọ pé àwọn ti wà action àwọn ti fit láti ṣe kí ni láti play any role. Askanda Father ní comedy orí TikTok. ok fún ẹ̀yin torí TikTok náà bàbá wà lórí TikTok Askanda Father ṣé kí ni username yín ní TikTok. Askanda Father yẹn náà. ok Askanda Father ní orí TikTok lórí Instagram ńkọ́ bàbá. Cashman Tọwọ́bọ Wealth. ok Cashman Tọwọ́bọ Wealth lórí TikTok lórí YouTube ńkọ́. orí YouTube Mr. Gbagura TV. Mr. Gbagura TV ní orí YouTube ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì ẹ á da kí o sì ṣe kí ni kí o sì bá wa ṣe. èmi Bayo Black mo tún wá tún fi àkókò yìí mo tún fi ń dúpẹ́ lọ́wọ́ Kúnlé Afod ìyá wa Doyin Amodu àti ìyá wa Folúkẹ́ Dáramọ́lá ẹ kú iṣẹ́ takuntakun because you are a role model ní agbára Ọlọ́run ọba Elédùmarè àgbà tí yín náà á dalẹ̀ o ẹ̀yin ò wá ní fi wé gbà láṣẹ Elédùmarè àwọn tí àwa náà tá a dẹ̀ sí wà nípò kun àbí mi Ọlọ́run á ṣe kí ni Ọlọ́run á gbé àwa náà lọ́wọ́ sókè ká lè máa ṣe kí ni ká lè máa ṣe dáadáa. ẹ má bínú sá níbi mo ṣe wà graduate ni mí o. You are a graduate. Bẹ́ẹ̀ni diploma. Mo fásitì ìdúpẹ́ lọ́wọ́ comrade Owólabí Àjàsà. Mo tún dúpẹ́ lọ́wọ́ excellency Ọ̀túnba Mákindé Àmúṣan àti àpapọ̀ Ògùn State Tampan àti gbogbo àwọn ẹbí mi ọ̀rẹ́ onítọ́rọ́ oníkọ́bọ̀ láàrin ìgbà tí mo fi wà ní skul yẹn mímí ò lè máa dárúkọ gbogbo wọn tán olóore pọ̀ láàánú pọ̀ bẹ́ẹ̀ ni látòrí Gbénga Adébáyọ̀ Ìmáliàmá Igwe bàbá Ọláìyá Ṣèyí Crown Royal wọ́n pọ̀ gan Fẹ́mi Ṣọ́lájà gbogbo wọn gbogbo ọmọ ẹgbẹ́ tápà náà ràn mí lọ́wọ́ gbà tí mo wà skul so ẹ ṣe gan mo gbogbo. ìyẹn ni pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tampan ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn wọ́n dúró tì yín tán. wọ́n dúró tì mí gan skul. èyí túmọ̀ sí wípé àwọn ọ̀rọ̀ tó máa ń lọ lórí social media wípé àwọn tampan àwọn ẹgbẹ́ yẹn ọ̀ kì í tọ́jú àwọn bàbá wọn ọ̀ kì í ṣe gbá kan ọ̀ kì í ṣàwò kan èyí túmọ̀ sí pé ìròyìn òfégè ni. irọ́ ni báwo ni bàbá tá à ń sọ yẹn náà ṣe lùgbà ẹ̀ ẹ̀jẹ̀ ká kọ́kọ́ bí. ṣó bá ẹgbẹ́ yẹn ṣe dáadáa. ṣó bá ẹgbẹ́ yẹn ṣe dáadáa. ṣé gbà tí ó wà nípò àti mú ẹgbẹ́ lọ́wọ́ ṣó ń fún ẹgbẹ́ ẹgbẹ́ mọ́. ṣó ń ṣẹgbẹ́ tí ó ní local government tí ó ń lọ sí state meeting àbí national meeting. sọ àwọn nǹkan yẹn jẹ́ ká fi sí ọwọ́ àlàáfíà wa. ká má fi yẹn jẹun. ká má fi yẹn jẹun ó ṣe pàtàkì ká ṣojúṣe nínú ẹgbẹ́ àwọn ọmọ wa ò dájú. àrí state meeting ni mo ti nawọ́ pé school yẹn ó wù mí lọ. pé meeting ní tampan lẹ ti nawọ́ pé iléèwé yẹn mú ẹ̀yin náà fẹ́ kàwé o. bẹ́ẹ̀ni Owólabí Àjàsà ṣẹṣẹ ó ní àyùṣù ọgá mo ní bẹ́ẹ̀ ni ó ní òkè àtọwọ́ tó òun fi yé báyìí lẹ. níjọ́ yẹn over 100,000 ni wọ́n gbà ní state meeting fún mi. ni wọ́n gbà fún yín state tẹ́ fi ka ìwé yẹn. tí mo fi ka ìwé oníkálukú dẹ̀ mówó wá bẹ́ẹ̀ oníkálukú dẹ̀ mówó wá gbogbo wọn tí n tẹ̀lé arúgbó abáníká máa dárúkọ ó máa ilẹ̀ máa kún rẹpẹtẹ gan-an so mo dúpẹ́ lọ́wọ́ àpapọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ tampan from national látòrí president wa Ọ̀túnba Mákindé Àmúṣan tó fi lórí state mi àti chairman local government ní Abẹ́òkúta north local government mo dúpẹ́ gan-an. tọ́ gbogbo ẹ̀yin ará ilé akíyín olùtẹ̀fín òwò ní ìfọ́ bẹ́ẹ̀ náà ní títẹ̀fín gbọ́ wa etí náà nídìí láṣẹ Ọlọ́run ọba mi ọba Elédùmarè ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu bàbá Destroyer látẹnu bàbá developer so a tún fi àsìkò yìí a tún fi rọ ọ̀gá wa torí olólùfẹ́ Bigva Jókòtóyè ni mí in fact ìgbà tí fíìmù wọn àrùn tó jáde mo mọ ipa tí mo kó mo mọ bí mo ṣe ń broadcast pé ó yá ẹ̀yin èèyàn ẹ máa lọ bá mi wò ẹ máa lọ bá mi wò. ṣé o ló ṣe àrùn yẹn. bẹ́ẹ̀ ni. ok àrùn yẹn ẹ̀yin èèyàn ẹ bá mi wò. àrùn yẹn ẹ̀yin èèyàn ẹ bá mi wò. ẹ̀gbọ́n tó ẹ bá wa wo fíìmù àrùn tó a dẹ̀ tún fi àsìkò yìí a fi ń pe Bigva Jókòtóyè ọ̀rọ̀ tí di ọ̀rọ̀ orí social media ẹ mọ̀ pé àwọn fans yín ètò jẹ́mọ jẹ́jẹ́ ó wà nù wọn ètò jẹ́ ọmọ líle ó wà nù wọn so ó máa dáa kẹ́ ẹ̀ tètè bá wa sọ ohun tí bàbá ṣe torí a ní rí láburú o
àmín ìlàbúrò nǹkan kò gbọ́dọ̀ ṣe bàbá nǹkan kò gbọ́dọ̀ ṣàwá nǹkan kò dẹ́ gbọ́dọ̀ ṣe bíva jókòó tó yẹ láṣẹ Ọlọ́run Elédùmarè gbogbo wa a máa ní ìlọsíwájú ni o a ó máa bọ̀bẹ ní ìbẹ̀ṣu àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò gbogbo ẹni bá ní a máa bọ̀ òun náà là ní dé bá láṣẹ Elédùmarè. Bayo Black lórúkọ tèmi mo sọ yìí mo dúró ná ó tún dijọ́ mi ìjọ rí ire o.